àti wá sí ìlú Ìsẹ́yìn láti wá wo bí gbogbo ètò ṣe ń lọ lórí ikú kábíyèsí tí ìròyìn jáde wípé wọ́n wàjà lánàá. Láti alẹ́ àná tí a ti gbọ́ pé ìròyìn kábíyèsí tó wàjà ní àná ni a ti gbọ́ pé gbogbo ìlú Ìsẹ́yìn kan gbogbo àárín ọjà ní àwà yìí tó súnmọ́ ààfin kábíyèsí. Ohun tí a gbọ́ ni pé wọ́n ní kí ọlọ́jà kankan má ṣí. A sì rí pé gbogbo ìlú ló dá díẹ̀. A ti rí àwọn aláàbò ọlọ́pàá àti àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n kọ̀ǹtró ìkéré ọkọ̀ àti bí àwọn èèyàn ti ń wọ inú ààfin. Ààfin Aseyin ti ìlú Ìsẹ́yìn tí ó wàjà lánàá ní àwà yìí. Pé àwọn èèyàn lọ́dún ẹ káàárọ̀ bàbá, káàárọ̀ lè a fẹ́ bá yín sọ láàrin ìṣẹ́jú kan níta, láàrin ìṣẹ́jú kan. Alẹ́ àná la níròyìn kàn sí wa pé kábíyèsí wàjà. Ẹ jẹ́ káwọn èèyàn kọ́kọ́ mọ̀ yín náà àti pé kí ni bẹ́ẹ̀ ṣe gbọ́rò yín. Bẹ́ẹ̀ ni ká mọ̀ yín àti oyè yín. Èmi ni àbọ̀ ọ̀dọ̀ sẹ́yìn tí máa fi Aseyin jẹ sẹ́yìn bó dúró sí bàbá ọba ọ̀dọ̀ sẹ́yìn bàbá ọba ẹ̀dọ́ ìbáyín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọmọ mi lẹni tó kú yìí gbogbo ọba tó bá jẹ́ nílùú Sẹ́yìn yìí ni. Ìgbà tí ròyìn kàn yín pé kábíyèsí wàjà báwo ló ṣe rí lára yín? Ọmọ ọlọ́jẹ́ fún gbogbo àwọn tó bá joyè nílùú Sẹ́yìn lónìí ìjọba ni o. Ìsìn tí kábíyèsí wá wàjà báyìí, kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn aráàlú Ìsẹ́yìn pàtàkì? Mo fowó wọnú. Pé mò ń sọ̀kọ̀ ọmọ mi lọ́wọ́ ní ìrìn abẹ́ẹ̀kọ́ ni mo mọ̀ pé ibi tó bá ṣẹ́ dé àwọn míì tí wọ́n bá tọ́ tẹ́wọ́ gbà. Pé Sẹ́yìn dá lójú ẹ̀ èyí tó fi lẹ́nu ẹ̀kọ́ má bàjẹ́. Àbọ̀ ọ̀dọ̀ Sẹ́yìn ọ̀dọ̀ fún gbòjèrè ọlá àti òrùlẹ́yẹ tọ́tẹ̀lẹ̀ lù Sẹ́yìn bẹ́ẹ̀ ni. Ẹ ṣe kí n bọ̀ wá àgbáyé ọ̀dàlẹ̀ kárólè ọ̀lẹ́ ti gbọ́ yẹn àbá ọ̀dọ̀ Sẹ́yìn ẹni tí ó jẹ́ olórí àwọn afọbajẹ nílùú Sẹ́yìn ni ó bá wa sọ̀rọ̀ tán nísìnyí. Ààfin kábíyèsí Aseyin ti ìlú Sẹ́yìn tí ó wàjà ní àwà yìí. Àtàárọ̀ ni oríṣiríṣi àwọn èèyàn ti ń wọlé sínú ààfin. Má jẹ́ agbábọ̀ pé alẹ́ àná ni ìròyìn tẹ̀ wá létí pé kábíyèsí Aseyin ti ìlú Sẹ́yìn wàjà. Gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ ni pé kábíyèsí kú ní ọmọ ọdún 62 ní 62 years ní kábíyèsí fi wàjà. Àwọn èèyàn aráàlú ti wá sí inú ààfin láti wá láti wá ṣọ̀fọ̀ kábíyèsí wọn tí ó wàjà. Ààfin kábíyèsí Aseyin ti ìlú Ìsẹ́yìn ní àwà yìí. Oríṣiríṣi àwọn èèyàn ló ti wá láàárọ̀ láti wá fi orúkọ wọn sínú ìwé. Ààrẹ ìlú o òbí o ààrẹ ìlú o bábọ̀. Ìwé tí wọ́n ṣí sílẹ̀ ní ààfin ìyẹn condolence book
láti ìjọ̀fọ̀ kábíyèsí Aseyin ti ìlú Ìsẹ́yìn tí ó wọ́jà ní àná. Ohun tí a rí gbọ́ ni pé kábíyèsí wà lórí àlééfà fún 15 years ni kábíyèsí fi jẹ Aseyin ti ìlú Ìsẹ́yìn. Oríṣiríṣi àwọn ìwé tí wá sí ààfin. Wọ́n á ṣọ̀fọ̀ kábíyèsí tí ó gbéṣẹ̀ lánàá. Fún gbogbo ojú tó ń wò wá, ìlú Ìsẹ́yìn la wà nínú ààfin kábíyèsí Aseyin ti ìlú Ìsẹ́yìn, ọba Abdulganiyu Adékúnlé Sàlíù tí a gbọ́ pé wọ́n gbéṣẹ̀ lánàá. Tá a gbọ́ ni pé ọmọ ọdún méjìlélọ́gọ́ta ní kábíyèsí nígbà tí wọ́n gbéṣẹ̀ ìyẹn 62 years. Kábíyèsí sì wà lórí àlééfà fún 15 years gẹ́gẹ́ bí ọba ní ìlú Ìsẹ́yìn. Látàárọ̀ ní oríṣiríṣi àwọn èèyàn tí ń wá láti wá ṣàárò kábíyèsí tí ó gbéṣẹ̀.